those are the people tí wọ́n mú religion wá fún yín tí wọ́n sọ wípé àṣà àti ṣe bàbá tí yín ò dáa. Àwọn ènìyàn wọ́n create. Tẹ́ bá wá gbogbo ìlànà bí wọ́n ṣe ń sìnkú pope láti ìgbà tí pope ti kú pẹ̀lú fídíò tá a fi hàn yìí ẹ rí wípé wọ́n ń ṣe orò kẹ́yìn fún pope wọn. You cannot know Christianity more than the people that brought it to you. Ẹ lè mọ ẹ̀sìn ṣe bí ẹlẹ́sìn, ẹ lè mọ àṣà ṣe bí aláṣà. Tó bá ṣẹlẹ̀ Yorùbá ni àti sọ̀rọ̀ kẹ́yìn fún èèyàn ńlá kan tó kú báyìí wọ́n ti ṣiṣẹ́ gbé iná ni. Ṣé Jésù gangan fúnra rẹ̀ máa ti ń jẹ́ Christianity? Ṣé Christian ni Jésù gangan fúnra rẹ̀? Wọ́n ṣe orò kẹ́yìn tiwọn nílànà tiwọn bí wọ́n ṣe ń ṣe láti ìgbà táwọn babalá baba tí wọ́n ti filẹ̀ fún wọn. Wọ́n pákéjì wọ́n kó sínú gíláàsì wọ́n wá gbé wá fẹ́yìn pé ẹ̀sìn ni èyí náà wá gba wèrè rẹ̀ ní Áfíríkà. Póòpù wọn olórí ẹ̀sìn wọn ló tún kú yìí ni wọ́n tún ń ṣe orò fún yìí. Ẹni tí ó tún jẹ póòpù lẹ́yìn ilé tó kú yìí ẹ tún máa wo orò tí wọ́n tún ṣe fún kó tó dórí ipò. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa polongo. Mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílòkò lẹ́yìn òde gbogbo bíi tẹ̀tún tí láǹfààní látò tí máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ṣàlàfíà ni mo bá gbogbo wa ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Ọmọọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà lóko tèmi. Èmi amọ̀lẹ́mi lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun wọn máa rúgbó onígbó ẹja Kike ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀. Ṣàlàfíà mo bá gbogbo wa. Kí ni tí àtúnjọ fẹ́ gbéyàwó ní orí ètò fọjọ́ tèmi? Kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, kí n tó yànnàná ọ̀rọ̀ tí mo fẹ́ ká yànnàná lórí ètò fún títò ní, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. Fídíò yìí dáadáa ọ̀rọ̀ tí a ti ń sọ́pọ̀ látijọ́ yìí yóò láǹfààní àti yé yín díẹ̀. Fídíò tí ẹ wò yìí ó ní irin orò èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ fún pope tó ṣaláìsí, ìyẹn Roman Catholic pope tó jẹ́ pope Roman Catholic Church tó jẹ́ ti àwọn Catholic. Àwọn tá à ń sọ yìí tó jẹ́ pé àwọn ni wọ́n ní Roman Empire, àwọn ni wọ́n mú Christianity wá sí Africa. Àwọn tá à ń wí ni wọ́n kọ Bíbélì. Àwọn tá à ń wí àwọn ni wọ́n determine gbogbo nǹkan tí à ń ṣe, tá à ń lò, tá a fi ń lo ọ̀ka ọjọ́ ni Monday to Sunday. Àwọn ẹni wọ́n create January to this, àwọn ẹni wọ́n create. Tẹ́ bá wá wíwo ìlànà bí wọ́n ṣe ń sìnkú pope láti ìgbà tí pope ti kú pẹ̀lú fídíò tá a fi hàn yìí ẹ rí wípé wọ́n ṣe orò kẹ́yìn fún pope wọn. Èyí náà wá wo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn. Ìyẹn ni wípé wọn ò fi àṣà àti ṣe tí wọ́n òun ni wọ́n papọ̀. Ìtàmì ìyàlẹ̀ yẹn pé àṣẹ tí wọ́n òun ni wọ́n papọ̀ tí wọ́n wá sọ di ẹ̀sìn tí wọ́n gbé wá fún Africans, tí wọ́n gbé wá fún àwọn aláwọ̀ dúdú.
ṣùgbọ́n tí wọ́n ṣe yẹn tó bá ṣe pé Áfíríkà bí láti ṣe tó wáyé pé ọmọ Yorùbá ló ń ṣe á ti sọ di nǹkan míì á ti pè lóko tí ò jẹ́. àwọn eléyìí ẹwọ bí wọ́n ṣe daṣọ borí ẹwọ bí wọ́n ṣe ń rìn in steps ẹ tún máa rí ọ̀pọ̀lọpọ̀ orò ìgbẹ̀yìn tí wọ́n ṣe fún Pope. Those are the people tí wọ́n mú Christianity wá fún yín. Those are the people tí wọ́n mú religion wá fún yín, tí wọ́n sọ wípé àṣà àti ṣe bàbá àti yín ò dáa. mo rí kọ́mẹ̀ntì kan lórí fídíò yẹn gbà káwọn nígbà táwọn wo fídíò yẹn àwọn kan kọ́mẹ̀ntì tó jẹ́ Christian wọ́n ń try láti wọ́n fẹ́ defend irọ́ this is not Christianity kìí ṣe Christianity tí Jésù fi lélẹ̀ ni. ṣé Jésù gangan fúnra rẹ̀ máa ti ń jẹ́ Christianity ni? ṣé Christian ni Jésù kan fúnra rẹ̀ ni? ẹja jọ bèrè wa léèrè kí ló dé tá a gbàgbé àṣà àti ṣe bàbá tiwa tá à ń gbé àṣà aláṣà lérí. wọ́n ń ṣe orò kẹ́yìn tiwọn nílànà tiwọn bí wọ́n ṣe ń ṣe láti ìgbà táwọn babalá bàbá tiwọn ti filẹ̀ fún wọn. wọ́n pákéjì ẹ̀ wọ́n kó sínú gíláàsì wọ́n wá gbé wá fẹ́yìn pé ẹ̀sìn ni èyí náà wá gba wèrè rẹ̀ ní Áfíríkà kò wá jẹ́ ká nírò lọ síwájú kò jẹ́ ká nírò rí. wọ́n wá fi àṣà àti ṣètò yẹn wọ́n fi plan gbogbo gbèsè ayé tá a ní lónìí. àwa kọ̀ àtúnlá fẹ́ kú sóko ẹrú yìí náà. tó bá sílẹ̀ Yorùbá ní àti sọ̀rọ̀ kẹ́yìn fún èèyàn ńlá kan tó kú báyìí wọ́n ti ṣiṣẹ́ gbé iná ni àmọ́ Póòpù tí wọ́n ń ṣe lé fún báyìí nìṣẹ́ òun ò ní wọ náà o heaven straight ni nǹkan ti ń ṣe wá. ẹ lọ wo ìgbà tí queen náà kú Queen Elizabeth ìgbà tí queen náà kú bí wọ́n ṣe ṣe orò kẹ́yìn fún queen náà ní nígbà tó kú ìgbà tí ọba tuntun ó jẹ Charles ẹ tó wà bẹ́ẹ̀ nísìnyí ìgbà tí ó jẹ wọ́n ṣe orò tiẹ̀ náà fún àwọn orò tí wọ́n yẹ kí wọ́n ṣe tó pé kó tó jẹ ọba. Póòpù wọn olórí ẹ̀sìn wọn ló tún kú yìí ni wọ́n tún ń ṣe orò fún yìí. ẹni tí ó tún jẹ Póòpù lẹ́yìn ilé tó kú yìí ẹ tún máa wo orò tí wọ́n tún ṣe fún kó tó dórí ipò. àmọ́ àwa tiwa a ní gbogbo táwa ń ṣe a ní kò wúlò. ṣé ẹ̀ṣẹ̀ tí mo gbé nǹkan ti ń ṣe wá? ẹ jẹ́ kí orí wa ó pé ẹ jẹ́ ká ṣí orí wa ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí wọ́n kó bá ìgbésí ayé ọmọ aládé ni. it's high time láti fún wa láti ṣí ọpọlọ wa láti mọ̀ wípé ọmọ aládé a gbọ́dọ̀ gbára wa kúrò nínú oko ẹrú èyí tí àwọn ẹ̀sìn méjèèjì yìí tí wọ́n kó wa lọ wọ́n kó wa síbẹ̀ wọ́n kó àwọn babalá wa síbẹ̀ wọ́n kó àwa síbẹ̀ àwa náà wá gbọ́dọ̀ kó àwọn ọmọ tiwa náà síbẹ̀. ẹ jẹ́ kí òye wa ó ṣí. ẹ imagine pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún yín ẹ imagine bí wọ́n ṣe ń ṣe orò ìkẹyìn fún olórí ẹ̀sìn wọn. You cannot know Christianity more than the people that brought it to you. ẹ lè mọ ẹ̀sìn ṣe bí ẹlẹ́sìn ẹ lè mọ àṣà ṣe bí aláṣà ẹ lè mọ ìwà wù bí oníwà. ṣe ẹbẹ jẹ́ Christianity jọ àwọn Róòmù lọ ni ṣe báwọn náà mú wá fi ṣe bóun náà làwọn arí tí wọ́n ṣe yìí ṣe bá ṣàtìṣe wọn lárí tí wọ́n ṣe yìí. ìwọ wá gbàṣà láṣà lérí ó gbàgbé ìpìlẹ̀ bàbá àti ẹ̀ rántí pé ọmọ tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni. ẹjọ́ ìwà ó gbé ẹja ṣí òye wa ẹ jẹ́ ká mọ̀ wípé ẹ̀tàn òun ni àwọn pípò yìí ni wọ́n mú wá bá wa òun ni wọ́n fi gba ọpọlọ wa ni wọ́n fi gba gbogbo tí ń jẹ́ tiwa. títí dìgbà míì tẹ́tù láǹfààní látò tí mo pàdé mi lórí ètò ìtàpé ní ìràpadà ọmọ Yorùbá ọmọ bàdé ọlá bí ẹ̀yìn Kijipa òun náà ló kọ tèmi ebi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa polongo.